Adébánjọ wọn ò sí mọ́ rúmọ̀ ni o ṣùgbọ́n bó ṣe jẹ́ rúmọ̀ adúpẹ́ lọ́wọ́. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ káalẹ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń gbóhùn wa ẹ káàbọ̀ sí orí òjíṣẹ́ TV níbi tí a ti máa ń mú oríṣiríṣi ètò wá fún wa lórí ọ̀rọ̀ ayé wa tẹ́yìn náà bá wò ó ẹ fi kọ́gbọ́n àwa náà á wò ó a ó fi kọ́gbọ́n ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa comment sí orí òjíṣẹ́ TV pàápàá jùlọ ẹ bá wa tẹ notification bell so that a bá upload ẹ̀yin lẹ máa kọ́kọ́ máa rí ohun tí a bá gbé jáde sí orí òjíṣẹ́ TV ṣé wá rí nǹkan tó mú wá fún wa lénìí ara ọ̀tọ̀ ni ó lágbára mo fẹ́ kẹ́yìn náà jókòó kẹ́ wá lọ wo ohun tí a mú wá fún wa lénìí ó yá ẹ wá lọ. níwòyí àná ìròyìn kan wá ó ní àwọn bàbá wa Ayọ̀ Adébánjọ wọ́n ṣaláìsí inú mi ò dùn mo sáré jáde pé bàbá Ọlọ́run kò ṣàánú yín o ṣùgbọ́n a tún wá gbọ́ pé rúmọ̀ ni kì í ṣe àwọn o bàbá Adébánjọ of Afẹ́nifẹ́re ẹ pẹ́ láyé o ẹ gùn lẹ́mìí o ẹ fọ̀pá tẹlẹ̀ níbùjẹ́ ẹran ẹ fèrègì jòbì àdúrà mi ni pé pípẹ́ láyé yín kò ní jẹ́ lásán ẹ gbélé ayé ṣe ohun tí Ọlọ́run fẹ́ kẹ́ ṣe so ẹ̀yin tẹ́ ti gbọ́ pé mo jáde mo sọ̀rọ̀ nípa pé wọ́n ní bàbá Adébánjọ wọn ò sí mọ́ rúmọ̀ ni o ṣùgbọ́n bó ṣe jẹ́ rúmọ̀ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé rúmọ̀ ni wọ́n ní tí ikú bá ń pa ẹgbẹ́ ẹni òwe ló ń pa fún ni o kò sígbà tí ìkankanú wa tá à ní jábọ̀ torí kò sí ẹni tó máa jù sí ayé àjò láyé ọ̀run nílé nítorí náà èèyàn ọmọ Yorùbá Ògidì ẹ súnmọ́ mi inú mi dùn pé bàbá wa Ayọ̀ Adébánjọ of Afẹ́nifẹ́re wọ́n sì wà láyé ọ̀sẹ̀ tó kọjá ló wù mí láti ní kí n bá wọn sọ̀rọ̀ ṣùgbọ́n kò tí ì yá mi lára pé kí n rọ́rọ̀ yẹn sọ torí mo fẹ́ make sure pé kí n tó sọ ẹ̀mí mú mi pé kí n sọ̀rọ̀ yẹn jáde ni ṣùgbọ́n ní ìta gbọ́ rúmọ̀ tí rúmọ̀ náà ò dẹ̀ jẹ́ bẹ́ẹ̀ mo bá yín yọ̀ ẹ̀yin ọmọ Yorùbá Ògidì náà mo bá yín yọ̀ o torí àwọn bàbá wa ẹ jẹ́ ká máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ àdúrà tá a máa fi ràn wọ́n lọ́wọ́ ni pé Olúwa á fi ọwọ́ kan okùn àyà wọn láti lè jẹ́ kán ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ fún àwa ojúlówó ọmọ Yorùbá tí Ọlọ́run gbé sí abẹ́ wọn torí Ọlọ́run náà ní ká máa gbàdúrà fún àwọn olórí àti àwọn ọba à ń gbàdúrà fún wọn àdúrà mi ni pé kí àdúrà kó mọ́ wọn ní orí ní àṣálẹ́ yìí mo kàn fẹ́ sọ̀rọ̀ díẹ̀ ráńpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹ̀yin bàbá wa bàbá Ayọ̀ Adébánjọ ẹ wà láyé ẹ dàgbà mo tún sọ lẹ́ẹ̀kan sí ẹ dàgbà ẹ darúgbó ẹ fọ̀pá tẹlẹ̀ níbùjẹ́ ẹran ẹ fèrèǹgì jòbì ẹ ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ fún àwa ọmọ Yorùbá tí Ọlọ́run gbé sí abẹ́ yín bàbá Adébánjọ tá a bá ń sọ̀rọ̀ nípa politics Nàìjíríà ẹ kì í ṣe ọmọ àná ńgbà tí àwọn bàbá wa Awólọ́wọ̀ tó wà lórí àpèrè ẹ ti bá wọn wà ń bẹ̀ bàbá Awólọ́wọ̀ tún ti wá lọ 37 years ago ẹ sì wà ń bí báyìí bàbá Adébánjọ bàbá Ayọ̀ Adébánjọ bàbá Ayọ̀ Adébánjọ àgbàlagbà nìyí bàbá nìyí olórí nìyí àwọn Yorùbá dẹ̀ ló sọ pé ibi tá a bá pè lólórí àkífi tẹ́lẹ̀ bàbá Adébánjọ ṣé ẹ ò rí nǹkan tó ń ṣẹlẹ̀ sí àwọn ọmọ Yorùbá ni ṣé ẹ rí bí àwọn agbésùmọ̀mí àwọn ọmọ Fúlàní bọ́n ṣe ń pa wá ní lọ́sàn-án láàárọ̀ lóru kí ni ẹ ti ń ṣe
ọdún mẹ́tàdínlógójì 37 years tí bàbá Awólọ́wọ̀ ti kú. Eléyìí support gbogbo policies àti principles bàbá Awólọ́wọ̀. Kí lẹ ti wá ṣe láfta tí bàbá Awólọ́wọ̀ ti wá kú ní 37 years. Nígbà tí Fúlàní bẹ̀rẹ̀ gbogbo wàhálà wọn yìí bí ọdún 8 sẹ́yìn, gbogbo ẹlẹ́mọ, gbogbo ẹ̀ ló ṣojú yín. Tí newspaper ò bá gbé jáde, ẹ̀yin gan mọ̀ torí pé olórí Afẹ́nifẹ́re bó ti jẹ́ pé àwọn èèyàn ń fi orúkọ mi pè yín. Tẹ́bálẹ̀ Afẹ́nifẹ́re fẹ́ àwa Yorùbá fún rere. Ǹjẹ́ láti bí ọdún 8 kò ti yẹ kẹ́ ti tọ́ ọ̀dọ̀ Buhari lọ kẹ́ lọ ṣàlàyé fún pé àwọn ọmọ Yorùbá ò kì í ṣe ẹrú. Ọmọ aládé ni wá, ọmọ ológo ni wá, ọmọ níyì ni wá, ọmọ nírùkẹ̀rẹ̀ ni wá. A kì í ṣe àkúdàáyá. Ẹ̀dẹ̀ wà ń bẹ̀ tí Fúlàní ń gbé wa pa. Gbogbo àlùmọ́nì wa tó jẹ́ ti àwọn ọmọ Yorùbá wọ́n ń kó lọ sí nọ́ọ̀tì. Ṣé support ẹ ní àbí ẹwà against ẹ? Torí èmi ò mọ̀ tó yẹ pé ẹ support ẹ mi ò rí ohun yín pé ẹ ń bá Fúlàní fà o. But everybody ń lọ sí ọ̀dọ̀ Buhari, ẹ ń lọ dọ̀bálẹ̀ torí pé wọ́n ń gbé owó tó ń jáde ní south táwọn ọmọ Yíbò, àwọn ọmọ Yorùbá, àwọn ọmọ south gbogbo epo tí ò jáde ní north ni àwọn Fúlàní ń gbọ́mú. Ẹ̀dẹ̀ dákẹ́ ń wò wọ́n. Ẹ̀yin màlẹ́ lórí Afẹ́nifẹ́re. Ẹ̀dẹ̀ lẹ́ṣẹ̀ ti bàbá Awólọ́wọ̀. Ẹlẹ́ṣẹ̀ ti Abíọ́lá. Tẹ́ ẹ̀ bá tiẹ̀ gbá ti bàbá Tinubu, ọmọ Yorùbá náà sì ni. Torí yìí tí ó kọjá lọ, Òbí lẹ support. Báwo Yorùbá ṣe máa ń rí nìyẹn? Wọ́n dẹ̀ sọ pé tẹ́nítẹ́ní tàtọ̀ ní àkìtọ̀ ní àkísà. Ọmọ ẹni ò wá níṣẹ́ bí bẹ̀bẹ̀rẹ̀ ká filẹ̀ kẹ́sí tọmọ ẹlòmíràn. Tá a bá nífẹ̀ẹ́ Yorùbá tí Tinubu wa ò bá tiẹ̀ dá. Ṣẹ́yìn ò lè wọlé Tinubu lọ kẹ́ gbé strategy yín lé lọ́wọ́. Kẹ́sàn tẹ́ fẹ́ kó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. 1979 whatever constitution 63 exclusive wà bẹ́ẹ̀ lè fọwọ́ kàn tí debate bẹ́ẹ̀ anybody fa wàhálà. Bábù Salam ṣe fọwọ́ sí gbá wa lójú ní Buhari fífẹsẹ̀ kíkì wa. Ẹ̀dẹ̀ dúró síbẹ̀ ní Afẹ́nifẹ́re ní ṣé ẹ fẹ́ wa fún rẹ́ṣẹ́ àbẹ̀ wa fẹ́ra fún ikú àti ibi. Bàbá yọ ọjọ́ bá ń jẹ́ kì í ṣe ọmọdé mọ́ o. Ẹ̀yin náà ẹ ti ní great grandchildren. Kí lẹ fẹ́ ká sọ? Kí lẹ fẹ́ ká sọ lẹ́yìn wá ọ̀la yín? Àárọ̀ yín ti dá, ọ̀sán yín ti dá. Báwo lẹ ṣe fẹ́ ká lẹ yín rí? Báwo lẹ ṣe fẹ́ kí àwọn ọmọ Yorùbá máa pìtàn yín bá ṣe ń pìtàn bàbá Awólọ́wọ̀? Ẹ lajú kalẹ̀, ẹ jẹ́ kí Fúlàní máa ṣe wá bí ẹyẹ ṣe ń ṣojú mi mọ́ bó ṣe ń ṣojú ni. Wọ́n bó ṣe ń gbé wa pa lọ́sàn-án ló ń pa wá láàárọ̀. Wọ́n ń sun oko, wọ́n ń pa àwọn fámàsì wa. Wọ́n ń gbé àwọn ọmọ wa, wọ́n ń gbé ìyàwó, wọ́n ń bá wọn sùn. Wọ́n á gba millions fún ransom, wọ́n á tún pa victim. Ẹ dẹ̀ dákẹ́. Nísìnyí tí Tinubu bẹ́ẹ̀ tí ẹ support Tinubu ti wá wọlé, ǹjẹ́ kò yẹ ká wá parapọ̀ àsọmọ Yorùbá ògidì kẹ́ lọ bá bàbá Tinubu kẹ́ lọ ṣàlàyé fún nǹkan tí ò bá yé wọn. Èmi ò ní yẹn kẹ́ ṣe o. Mi ò fẹ́ sọ̀rọ̀ púpọ̀. Ṣùgbọ́n ẹ mọ̀ yí pé 1914 amalgamation ó ti expire. Láti ọdún kẹwàá ní January year 2014 amalgamation ti expire. It's supposed to be 100-year treaty. Tí nǹkan bá lọ fún 100 ọdún tó dẹ̀ ló ti end. Kí ló ṣe tá a padà? Sórí drawing board ká tún wò bẹ́ẹ̀ a fẹ́ bá wọn. Àwọn agbésùmọ̀mí, àwọn apanimáyọ̀dà, amúnilọ́wọ́ jẹun. Bó tiẹ̀ jẹ́ pé a mọ̀ pé British ló gbé apá àṣẹ fún àwọn Fúlàní. British ò mà sí bíbá yìí mọ́. A mà lè bá wọn fà á. A jókòó. Gbogbo tó bá ṣe ló ń bá yín lára lọ. Yìí tí ò dẹ̀ bá ara yín lára lọ tó bá ní kẹ́ silent ẹ̀ máa silent ni. Ṣé ohun tẹ́ fẹ́ fi ojú àwọn ọmọ yín rí nìyí? Ẹ̀ ń fojú wa ráre. Ẹ̀ ń jẹ́ kí ìyà máa jẹ wá lọ́tùn lósì.
gbogbo wa ti sá lọ tọ́kù ní Nàìjíríà nígbà tí ò sí greener pastures kankan bò mí. Bá a ṣe ń lọ sí London là ń lọ sí America là ń lọ sí Argentina là ń lọ káàkiri ìlú. Àwa Yorùbá la wà ní gbogbo orílẹ̀-èdè ayé a dẹ̀ ń ṣe dáadáa ṣùgbọ́n a lè ṣe dáadáa nílẹ̀ bàbá wa tó forí wa sọlẹ̀ sí. Ṣùgbọ́n yìí wà bẹ́ẹ̀ ó dàbẹ́ ní pé ọ̀rọ̀ wa kò kan yín lóminú. Inú yín ò bàjẹ́ débi tó pé ẹ máa bá Fúlàní fà nǹkan tó bá máa gbà ní kó gbà. Tẹ máa pè wá jáde pé ká rálì. Tẹ bá ní ká jáde ká rálì bí 1 million of viewers ká jáde síta Fúlàní gan àmọ̀ ìpa rẹ́dì. Ṣùgbọ́n tó máa gbé báàgì owó wá ìyẹn Afẹ́nifẹ́re tẹ́ ẹ̀ bá gbà kò ń ṣe bí tó yẹ ká wà ní. Tó ẹ pé ẹ̀ kí ń gba àwọn owó yẹn kò ń ṣe bí tó yẹ ká wà ní. Àwọn Fúlàní àti máa gbẹ̀yìn pàápàá. Ṣùgbọ́n ẹ̀ ń compromise ẹ̀ ń complicit ẹ̀ ń collude ẹ̀ ń conspire ẹ̀ dẹ̀ fẹ́ kí ọ̀rọ̀ not only pé tiyín kó da títí kalẹ̀ ẹ fẹ́ kí ti àwọn ọmọ yín àti àwọn ọmọ yín àti ìrandíran yín ẹ fẹ́ kí posterity yín kó da ẹ fẹ́ kí heritage yín kó máa kan sára sí yín bá ṣe ń kan sára sí bàbá Awólọ́wọ̀ ẹni tó bá ṣiṣẹ́ dáadáa ló máa gba crown o Ọlọ́run yóò kí í ṣe Ọlọ́run àbòsí o tí ẹ bá ṣe dáadáa pẹ̀lú àwọn ọmọ Yorùbá tẹ pera yín ní Afẹ́nifẹ́re tí ẹ kì í ṣe Afẹ́nifẹ́ bí Afẹ́nifẹ́kú tí ẹ fi kú kẹ bá fi lọ̀ wá lọ́tún lọ́sì ọ̀rọ̀ yẹn máa bẹ́yìn yọ ni o. Àwọn ọmọ tí yín jẹ oúnjẹ gómìnà wọ́n ń jẹ sínétọ̀ ṣùgbọ́n ẹ kí ẹ nípa àwọn ọmọ mẹ̀kúnnù tán lọ léèwé tán ríṣẹ́ tán lọ léèwé tán wheelbarrow káàkiri tán lọ léèwé tán ṣe ọmọ ọ̀dọ̀ táwọn ọmọ Fúlàní ò dẹ̀ mọ̀ kankan tán gbé AK-47 tán ná gbogbo owó wa bí ẹlẹ́dà. Kò sí títí ẹ̀dá lẹ́kọ̀ọ́ nílẹ̀ Yorùbá kò sómi kò síná ṣùgbọ́n gbà tí ò kàn yín tó yẹ pé ẹni generator 50 million 50k watt kíá bí ọmọ mẹ̀kúnnù ló ń jẹjẹ àbí kò ló ń jẹjẹ. Bàbá Adébánjọ ẹ dìde o kò sí àsìkò púpọ̀ mọ́ kò sí àsìkò púpọ̀ kò sí ẹ lè lo another 50 years kẹ́mi yín gùn ẹ lè pé 150 láyé àti rẹ̀ ń tó pé 150 láyé àtijọ́ làwọn ènìyàn Ọlọ́run ló ń ṣe 130 àwọn kan tẹ̀ ti ṣe 900 àwọn Mẹ̀túsẹ́là 969 kò sí yẹn mọ́ láyé sí ṣùgbọ́n gbogbo ìgbàkígbà tẹ́ bá lò láyé tí ẹ bá fi ṣe dáadáa fún àwọn ọmọ Yorùbá tí ẹ ro tiwa mọ́ ti yín tó lè rọgbọ tààrà aláàárọ̀ bá ní kó da fún yín tọ́lọ́sàn ní kó da fún yín kí la lálẹ́ yín fẹ́ wí kí làtúbọ̀ tún ti báwo ló ṣe fẹ́ kó rí nígbà tí ẹ rí àwọn ọmọ Yorùbá tí bíbí yín tajọ ní DNA Yorùbá lára ọmọ Oòduà ní yín torí àwọn kan sọ pé àwọn ò kì í ṣe ọmọ Yorùbá ọmọ Oòduà làwọn àwọn kan láwọn ò kì í ṣe ọmọ Oòduà ọmọ Yorùbá làwọn ìyí kì í tẹ bá jẹ́ Yorùbá ni gbogbo wa ń sọ tí ẹ ń wò wá kí Fúlàní máa gbé wa pa Fúlàní tí ń wọlé ń sìn ó ń wọlé lọ pa wá ni kì í ṣe pé à ń jáde sí wọn lọ́wọ́ wọ́n ń wọnú ilé wọ́n ń kanlẹ̀kùn wọ́n ń gbé wa ṣé nítorí pé wọn ò tí ì gbé ọmọ yín ṣé nítorí pé wọn ò tí ì réèpù ìbátan yín ṣé nítorí pé wọn ò tí ì kidnap dọ́dọ̀ yín ní ó ṣe kàn yín. Ọ̀túnla ló máa pé ọdún kan tí bàbá Tinubu gorí àpèrè ó di ẹ̀mẹ́ ló tẹ́ lọ bá kẹ́ lọ fún láì díàsì ó di ẹ̀mẹ́ ló tẹ́ lọ bá tẹ́ lọ fún ní complaints nípa nǹkan tó ń ṣẹlẹ̀ sí àwọn ọmọ Yorùbá torí pé ẹ̀ nífẹ̀ẹ́ ẹ máa support ẹ nígbà tó máa jẹ́ gọ́vnọ̀ bẹ́ẹ̀ dẹ̀ support ẹ lọ́tẹ̀ yìí kò ń ṣe kankan torí ẹ máa ní diverse opinions nípa nǹkan tó fẹ́ ṣe ṣùgbọ́n yẹn ní kẹ́ má lọ kẹ́ lọ ṣàlàyé fún nǹkan tó wà on ground káti ẹ̀ ní bàbá Tinubu ò mọ nǹkan tó ń lọ pé wọ́n ti dàgbà kò sí mọ́ṣẹ́ lè dàgbà tó wọn dàgbà tó yín kẹ́ lọ fún wọn ní wisdom ti yín kẹ́ lọ là wọ́n lóye kẹ́ lọ fún wọn ní làákàyè ọgbọ́n àti òye yín tí Ọlọ́run fún yín àsọ lórí kẹ́ lọ bá bàbá Tinubu sọ ṣùgbọ́n ó dàbẹ́ ni pé ìgàn òkè as long as sí gbogbo wàhálà Fúlàní ò bá bá yín tí ò bá wọn mọ yín kò lè rọgbọ o ẹ lè dákẹ́ ká máa wo àwọn ọmọ Yorùbá ká máa sọ pé olórí Yorùbá ni yín tẹ́ bá jẹ́ olórí Yorùbá you have to reach something ẹni tó bá pè lólórí wọn ní ìkòkò tó bá máa jata ni ìdí ẹ̀ máa gbóná
tẹ́bá pé yín lórí ẹ máa risk something on behalf of that leadership. What kind of leadership is that? tó ń pojú lọ́wọ́ àwọn ọmọ yín. Bàbá Adébánjọ ti kọjá 90. Àwọn Fúlàní ń pọ̀ ọmọ 27, wọ́n ń pọ̀ ọmọ 15, wọ́n ń pọ̀yún inú. Ẹ̀dẹ̀ dákẹ́ tó lè rọ́gbọ́ o. Torí ẹ̀ lè wá fi wá ṣe shield kọ́ máa pa wá kẹ́ máa protect ara yín àti àwọn ọmọ yín. Kò lè rọ́gbọ́. Torí tẹ́ bá sún wa kò giri títí tẹ́ fẹ̀yìn wa kan ògiri. Tó bá lé nípa títí àwa náà fight back. Tàbá wá fight back kò wá ní dákẹ́ sọ pé ọmọ Yorùbá lákọ̀ọ́sí wọ̀. Torí tí Fúlàní ń ṣe yìí ó máa lẹ́yìn. Ẹ lè express wa ká dákẹ́ láti bí ọdún mẹ́jọ tí Buhari fi àjọ wá tí bàbá Tinubu náà tún débẹ̀ owó láti 650 to $1 ó ti di 1,500 1,800. Who does that? Ìlú wo lórí ikú àgbákò yẹn tó ṣoríire? Àwọn ọmọ Yorùbá dẹ̀ lákàwé àríṣẹ́ gbogbo wa ti sá jáde kó ń lù àwọn oríire lọ. Meanwhile Fúlàní ń gbọ́ ó ń gbọ́ mílìkì àti honey wa ó ń gbọ́ mu láláì ṣiṣẹ́. Àwọn ọmọ afìtọ̀ fọrí àwọn ọmọ abá màálùú sùn wọ́n wá ń gùn wá bàṣubàṣu. Àwọn ọmọ ojú ọ̀rọ̀ lárí tán wá délé ọlá tán fẹ́ sọ bíríkì lù. Ẹ̀dẹ̀ ń gbà wọ́n láyè torí pé wọn ò fọwọ́ ba ẹ̀yin, torí wọn ò ṣìkà fún yín, torí pé wọn ò pa ìkankan nínú wọn ti yín. Ṣùgbọ́n wọ́n lè pa ìran àwọn ọmọ aláìní, àwọn tẹ kàkún ọmọ tálíkà, àwọn tẹ kàkún pé bẹ́ẹ̀ wọn ò léèyàn, wọn ò lára, wọn ò jẹ́ nǹkan kan. Bọ́tẹ́ gbàgbé pé wọ́n lẹ́jẹ̀ lọ́rùn. Ẹ̀jẹ̀ wọn ń ké sí Ọlọ́run lọ́rùn o. Gbogbo ọmọ aláìní tẹ̀ ń jẹ́ kí Fúlàní jẹ ẹ̀jẹ̀ wọn gbogbo orí ẹ̀yìn gan ó wà lórí ẹ̀yìn náà. Ó wà lórí Fúlàní bọ̀ tó wà lórí ẹ̀yìn torí pé kí ni aláwọ̀ ẹ̀ oppose ẹ̀. Tẹ bá oppose ẹ̀ àwọn plans àwọn strategies kan ó yẹ kẹ́ ti ṣe káwọn ọmọ Yorùbá ti máa sọ pé agbẹ́jù fún àwọn bàbá wa. N tẹ́ ń lọ ṣe ní ọdún mẹ́jọ lọ́dọ̀ Buhari kò yé mi. N tẹ́ ń bá sọ lè bẹ̀rù orí títí ká fi fìlà dédì. Lè bẹ̀rù Fúlàní títí kẹ́ sọ ìjọba Ọlọ́run yín nù. Fúlàní ò kì í ṣe spirit, they are human beings. Orí kan lọ níbi tí wọ́n ọ̀dẹ̀ ní ọpọlọ ta ní. Tí ò bá yé yín bí àwọn ọmọ yín ń tẹ̀lé ta lè ṣe. Wọ́n kó AK-47 dání, ìyẹn mìíràn pé wà náà ò ní nǹkan. Ohun ìjà, ohun ogun ta lè fi bá wọn fa wàhálà. Tí ọ̀pọ̀ sí wọn pé kí ló dé tí àwọn darandaran wọn, àwọn ọ̀daràn wọn tó ń gbé AK-47, àwọn ọmọ ojúlówó ọmọ Yorùbá tá a kàwé tá a lọ́gbọ́n lórí ta mọ̀ pé without going to school AK-47 yẹn gan ò lè jáde but àwọn ń gbé bí ẹni pé wọ́n ń gbé báàgì àpò màálù dání. Bàbá Adébánjọ jí o, tẹ́ bá sùn kẹ́ jí kí Ọlọ́run kó sọ yín jí, kí ẹ̀mí mímọ́ àti àwọn ọmọ ogun ọ̀run kán bá yín sọ̀rọ̀ kẹ́ gbọ́. Èyí tó ń lọ nílẹ̀ orílẹ̀-èdè Yorùbá kò ń ṣe nǹkan tó bá ọmọ Yorùbá lára lọ. A dẹ̀ ń ké tó àti ní sùúrù tó. A fẹ́ mọ ohun tẹ́ fẹ́ ṣe o. A fẹ́ pè yín ní afẹ́nifẹ́ bí afẹ́nifẹ́ kú. A fẹ́ pè yín ní ajẹkẹ́ni máyò. A fẹ́ pè yín pé ẹ mú wa lọ́wọ́ dání ẹ̀ ń gbọ̀bẹ̀ sí wa lọ́rùn. Torí gbogbo ọmọ tí Fúlàní bá pa tí ẹ sọ̀rọ̀ tẹ́ ẹ jáde tẹ́lólówó ni yín, ọlọ́lá ni yín, onípò ni yín, ẹ̀yin ni gọ́vnọ̀, ẹ̀yin ni sínétọ̀, àwọn ọmọ yín lẹ gbé síbẹ̀ tí wọ́n ń gbẹ́dùn tí ò sí wàhálà. But àwọn ọmọ Fúlàní ó ń pa àwọn ọmọ Yorùbá lójú yín ẹ̀ẹ́dẹ̀ ṣe nǹkan kan ẹ̀rí nǹkan kan ṣe sí àwọn ọmọ lẹ́yìn. Ó máa lẹ́yìn ẹ lè dákẹ́ kẹ́ máa wò wá kẹ́ni ká wá dákẹ́ kí Fúlàní máa pa wá. Ọ̀rọ̀ yẹn ó máa lẹ́yìn ni o. Fúlàní ò lè pa wá títí kó ní ká má sọ̀rọ̀, a máa sọ̀rọ̀. Tó bá dẹ̀ dìjà kó dìjà, tó bá máa dogun kó dogun. Torí pé ẹ̀mí tó wà lára wa kì í ṣe Fúlàní ló fi síbẹ̀. Ààrẹ tí ń àpíìlì
àpìlì tó 1914 amalgamation bàbá Ayọ̀ Adébánjọ ó ti expire àbí tó bá ní nǹkan expire tẹ́ bá gbé jẹ́ ṣé kò ní effect ni kò ní sí complications ni nígbà tó ti expire ní year 2014 lọ́rọ̀ tí rọgbọ mọ́ ó ti di Humpty Dumpty ó ti fall kò lè ṣe put together aláfẹ́ lọ ẹlẹ́ẹ̀gbà ṣé ẹ fẹ́ kí Fúlàní pa gbogbo Yorùbá tán kán wá wá sórí ilẹ̀ bàbá wa orí àpèrè àwọn bàbá wa kọ́ máa jáde sọ́mọ aládé ni Fúlàní ni ṣé bí tọ̀bánì ló ń gbé sórí ẹ wá fẹ́ sọ àwọn ọmọ aládé dọ́mọ ẹdun arinlẹ̀ ẹ fẹ́ sọ wá dolóṣì nílẹ̀ bàbá wa tán forí wa sí ọmọ alẹ́yìn ni kò lè ṣeé ṣe torí ibi tá bá pè lórí a kì í fi tẹ̀lẹ̀ bàbá Adébánjọ ẹ dìde kẹ́ bọ́lọ́hun sọ̀rọ̀ kó fún yín ní ideas bẹ́ẹ̀ máa gbé lọ bá Tinubu ni bẹ́ẹ̀ máa gbé wá bá àwọn ọmọ Yorùbá ọmọ yín náà ni ẹ lè represent wa kẹ́ má máa béèrè ideas lọ́wọ́ wa kẹ́kọ̀ọ́ máa ṣe a kì í ṣe ọmọ 10 year old a kì í ṣe 15 o èyí tó kéré jù nù wa tó bá jẹ́ 18 èyí tó dàgbà jù nù wa ìmí ti wọ 70 75 inú wa ẹ dẹ̀ fẹ́ decide fún wa kẹ́ má béèrè opinion wa a kì í ṣe dọ́mí ní gbogbo orílẹ̀ ayé wọ́n rẹ́kàn pẹ̀lú àwọn ọmọ Yorùbá pé ọlọ́gbọ́n ni wá. Aaron Smith the first British couple tó wá sí Nàìjíríà first election tó ṣe bàbá Aaron Smith almost 83 84 85 ó ti jẹ́wọ́ Ọlọ́run lòun rí igi for the northerners ó sọ ìyẹn òun ṣe pé bí èèyàn kan sọ òun fún ọ̀rẹ́ ló sọ ó ti confess nítorí pé lóun ò fẹ́ kú láti gbèrú everybody yẹn lọ sí ọ̀run torí ó lọ jìyà ni nígbà tẹ́ gbọ́ kí lẹ ṣe ti torí ẹ̀ kẹ́ challenge Britain ni yípe nǹkan báyìí tó ṣe aláti reverse ẹ̀ you are rolling with it ẹ wà complicit ẹ wà compromising tẹ́ bá tẹ̀lé òpònú làwọn ọmọ tẹ́ bí ó mì pé látọ̀dọ̀ yín I get anything yẹn nítorí ọmọ láti jọ bàbá ẹ̀ à ń ṣọmọ àlè tàbáláàgọ̀ ọ̀dẹ̀ ni wá àmọ́ nǹkan kan ó mì pé ọ̀dọ̀ yín láti kó gbogbo yẹn ó dàbí pé attribute yín lẹ pass sí wa but àwa ò ní dákẹ́ o ìkòkò kò ní gbé kókó tún gbẹ̀yìn o ọ̀rọ̀ yìí máa lẹ́yìn ni o ó máa lẹ́tìkẹ́ gidigidi gan because àwa kan ti wà tí ìlú òyìnbó ti sú wa fẹ́ wálé àdẹ̀ nífẹ̀ẹ́ wá sí ilé tí ẹ̀yin tẹ́ pera yín ní bàbá wa in the last 50 years nígbà yín pẹ̀lú bàbá Awólọ́wọ̀ lẹ́tí ń du ọ̀rọ̀ Yorùbá yìí kí lẹ ṣe àtọ̀ tí bàbá Awólọ́wọ̀ kú èmi ò tí ì rí o mi ìfẹ́ sọ̀rọ̀ púpọ̀ ẹ̀yin afẹ́rifẹ́re gúrùpù tọ́lọ́ ń pè lórí àgbà Yorùbá ẹ dìde kẹ́ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ kò lè máa lọ báyìí o ọ̀rọ̀ yìí máa lẹ́tìkẹ́ ó máa lẹ́yìn ẹ wọlé tó bàbá Tinubu lọ kẹ́ lọ sọ̀rọ̀ nípa referendum a mọ̀ pé tẹ́ bá bẹ̀rẹ̀ process referendum it might take a year and a half but a fẹ́ lọ kì í ṣe pé kẹ́ tún máa support kẹ́ máa ní ẹ fẹ́ ṣe ẹ tún wá nítorí tí wọ́n ń bí mi inú bàbá Adébánjọ ní pé ńgbà tí ẹ lọ bá Tinubu sọ̀rọ̀ la fẹ́ lọ ẹ fẹ́ sọ Yorùbá nation ní restructuring kí lẹ fẹ́ restructure wọ́n lámùkù ẹrù ẹ ti wọ́ olókè lẹ́wọ̀ àti ìsàlẹ̀ ló ti wọ́ from 1914 tó ti gbé amalgamation lé wa lọ́wọ́ náà ti gbélé Fúlàní lọ́wọ́ ó ti wọ́ láti bẹ̀rẹ̀ bàbá Awólọ́wọ̀ jà sí títí orí ọ̀rọ̀ Yorùbá yìí náà ni bàbá yìí bá lọ kò tá a rí nǹkan ibi tó ṣe kí lẹ̀yin ṣe kí ni nǹkan pàtó tẹ́ ṣe ta lè fi rántí yín lẹ́yìn ọ̀la kí lẹ fẹ́ kí posterity máa sọ nípa yín we have plenty to say about bàbá Awólọ́wọ̀ tó bá tiẹ̀ jẹ́ pé bàbá Ọbásanjọ́ ti fi ẹsẹ̀ yí gbogbo ẹ̀ dànù àmọ̀ kan ṣe kí lẹ̀yin ṣe ta fẹ́ sọ lẹ́yìn ọ̀la wa wípé àwọn lẹ́yìn wọ́ ọ̀la yín báwo lè ṣe fẹ́ ká rántí yín bàbá Adébánjọ àtẹ̀yìn àti bàbá Fáṣọ̀rántì
èmi rò pé nígbà tí àwọn Fúlàní pa ọmọ bàbá Fáṣọ̀rántì ẹ máa gbógun dìde ni yípe eléyìí máa láti ó máa ti lẹ́yìn bọ̀tẹ́ pẹ́ níjẹ náà ni ẹ̀ ṣe nǹkan kan ńgbà tó bá lè pọ ọmọ bàbá Fáṣọ̀rántì olórí Afẹ́nifẹ́re kí lẹ rò pọ̀ máa ṣe fáwa àwa tá jẹ́ ìsọ̀ǹgbẹ́tọ̀ yín wọ́n máa mú wa pa wọ́n máa pa wá bí adìyẹ ni ṣẹ́ni bí Fúlàní ṣe ń pa wá àwọn Haúsá sọ pé Fúlàní ti pa 7 million àwọn ṣáàyí ẹ calculate tó ti pa láàrin Yorùbá ẹ mọ properties tó ti destroy ẹ mọ lives tó ti waste tó ti rape ẹ ká nítorí pé kò kàn yín kílẹ̀ tí ò kàn yín torí pé wọ́n gbọ́mọ yín wọ́n pàyàwó yín ìbátan yín wọ́n kidnap ẹ̀ torí náà ni oṣù kàn yín but mẹ́wàá kàn yín torí àtúbọ̀tún yín àti sùn yín lọ́jọ́ ọ̀la òun ló yẹ kẹ́ máa rò sí i. Twilight yín lẹ́wà bàbá Adébánjọ tẹ bá pẹ́ láyé another 30 years ìgbà mélòó ni 30 years ní dé road by ẹ ti kọjá 90 tẹ bá wá ní ẹ ní ṣe nǹkan kan sọ̀rọ̀ yìí ó máa lẹ́tìkẹ́ ẹ tí ogun 1967 to 70 lẹ́rí èyí tó máa ṣẹlẹ̀ yìí ó máa lẹ́tìkẹ́ sáàárín ara wa láti jà gbogbo àgbáyé bá wa dá sí torí pé 50 million Yorùbá people kò ní wà kí Fúlàní sọ wá dolóṣì a ní gbà torí pé a kì í ṣe ọmọ àlè ọmọ ọkọ ni wá ọmọ aládé ni wá ọmọ olóye ni wá ọmọ ológe ni wá àwọn ọmọ alákìísà ọmọ Victor Fori àwọn ọmọ abámàlúùsù wọn ò wá ní wá kó máa tẹ̀ wá báṣubàṣu àwọn ọmọ ojú ọ̀rọ̀ lárí tán rí ọlá wa tán rí òkú. ohun tí a mú wá fún wa lénìí ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa subscribe sí Orí Òjíṣẹ́ TV ẹ bá wa tẹ notification bell sígbà tá a bá tún mú àwọn àkọ̀tun wá fún wa ẹ̀yin lẹ́ọ̀kọ̀ọ̀kan máa rí títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV ó dàbọ̀.